Hi, wonderful people. You're welcome to Ilialayo TV. My name is Adesoye Adiola. We want to talk about the trending link video of a Chrisland student. The video was so pathetic. I wonder how it got linked, who posted it on here, and all. We want to go and seek the opinion of the people concerning the video. Do follow us. Ẹ káàbọ̀ sí Ilialayo TV. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa trending TV ọmọ 10 years tó jáde. Ìfà ó lágbára gan, kò yéèyàn bó ṣe jáde sí on air, bóyá àwọn èèyàn ló fi sí ni, bóyá òun ló fi síbẹ̀ fúnra ẹni, kò yéèyàn rárá. A fẹ́ lọ síta láti lọ béèrè àwọn èròǹgbà àwọn lórí fídíò yẹn. Ẹ máa bá wa ká lọ. Àwọn ọmọ yẹn ó kéré sí bí ó bá ti yẹ pé ilé tó wá lọ́wọ́ àwọn òbí ẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ ló tó wá torí ó kéré sí gbogbo àwọn nǹkan tó ṣe yẹn. Ó bóyá ó ti rí ní orí sẹ́ẹ̀tì tìyá ẹ̀ rí tó jẹ́ tó rí bẹ́ẹ̀ tóun náà sọ pé kò ń ṣe ìyàwó wa ó yọrọ ibẹ̀ yẹn wá jẹ́ mi. Ọmọ ọdún mẹ́wàá kéré fún nǹkan tó ṣe o, ọjọ́ orí ẹ̀yìn kéré fún gidi. Ìyẹn ọjọ́ ìgbẹ́kọ̀ tó ó lè ṣọ̀wọ́n pẹ́rẹ́ǹtì tó kọ̀ sí. Ṣé kò tó bá àwọn ọmọ ọ̀sìn báyìí ní ìgbà ìṣọwọ́ lajú wọn ó lágbára. Ọjọ́ ìgbẹ́kọ̀ lè sọ ń bẹ̀rẹ̀ ìṣọ́ tó wá wọ́n lajú wọn ìṣọwọ́ gbogbo. Tó pé kí ìdí ó lè ṣe àwọn gáǹgì tó ń bá nì ní gbogbo tó fi ní ìsara pẹ̀lú ó lè ṣọ̀wọ́ ló tì wọ́n wípé ẹ jẹ́ ká jọ kí ló ṣẹlẹ̀ kí ní kan ó lè ṣe kan tó lè kọ́ tó lè kọ́ sí ẹni. I think what actually led to that was maybe influence from friends and overconfidence because they are rich and all this stuff. But it's not normal for a 10-year-old girl to do something like that. It's very bad. And maybe she lacks parental care or guidance. Wọ́n ṣe fọ́ọ̀tì àwọn ọmọ ẹgẹ́ sí bẹ́ẹ̀ nǹkan tí àwọn ọmọ ẹ̀kọ́ táwọn ọmọ kọ́ òun ló fa irú kan bẹ́ẹ̀ òbí mi wà tó jẹ́ pé tó bá wà lé bó ṣe máa múra lójú ọmọ òun ló kọ́ sí kí ní ẹ̀ṣẹ́ rí àwọn mostly irú ọmọ obìnrin tán lé bóyá wọ́n bá sùn or something like that lórí kìíní yẹn ó possible yẹ pé at least tó bá jóbìnrin tó jẹ́ pé wọ́n kọ́ torí ẹ̀ pé ó yẹ kò yẹ kó lọ associate pẹ̀lú ọkùnrin débi tó jẹ́ pé wọ́n ti ráyè bóyá ó ní àwọn kan sọ pé wọ́n drunk ẹ̀ pé ó yó ni àbí pé something like that tí òun bá associate pẹ̀lú àwọn obìnrin tó bá wà ń bẹ̀ wọ́n á wà in group so wọn so kò yẹ pé ìwà òbí tán ti rí lọ́wọ́ òbí ló kọ́ sẹ̀ this time around ọmọléèwé ta àwọn ọmọ secondary school kò yẹ kán ti jẹ́ kò yẹ kán ti lajú sí irú kan pé bóyá ọ̀rọ̀ olókùnrin dé àbí obìnrin dé but ṣe sí òbí gbà míì tọmọ tó fi bá sọ̀rọ̀ lójú wọn pé báyìí ìyàwó àbí nípa táìmù báyìí o mọ̀ ṣe bóbìnrin ṣe lélẹ́yìí ìpò so àwọn ìgbà tí mo fi pé ó fà á nìyẹn another way ní ọ̀nà míì ìgbà míì náà wà á tún lè sọ pé bóyá ìwà ọmọ torí wọn lọ́mọ náà tán kọ́ ńgbà míì tó yẹ pé òun náà ò tún gbà ẹgẹ́ bẹ́ẹ̀ bìkọ́sọ̀ òbí kọ́ ọmọ mi gbà tó yẹ pé kò ní gbà so àpò pọ́sibù yẹ pé ọmọ tá a kọ́ tí ògbẹ́ kọ́ ó tún lè jẹ́ kóun náà ló lọ ṣe. pé kò dáa ó dàbẹ́ pé àìgbàgbọ́ àìlè tó bá yẹ pé àwọn tó gbọ́rọ̀ Ọlọ́run tó jẹ́ pé àwọn òbí wọn náà lóun náà àwọn ọmọ ayé òde òní báyìí wọn kò tẹ̀ sẹ́yìn tó kàn wọ́n pẹ̀lú òbí mọ́ àti pápá gan àwọn ọmọ ayé òde òní tẹ bá rí aṣọ míì táwọn òbí wọn ń wọ̀ ó wà lára nǹkan tó tún ba yí àwọn ọmọ wa jẹ́ àwọn ọmọ míì báyìí ìyá wọn àwọn ọmọ kéékèèké tí ò tí ì pé ọmọ ọdún mẹ́wàá wọ́n ti bẹ̀rẹ̀ sí rán aṣọ tó ń ṣí àyà sí nígbà tí ìyá tó bí wọn tó ń wọ kírésì ṣòkòtò wọn á yá dàkísà báwo lọmọ ò ṣe níwọ̀ nígbà tí ìyá tó jẹ́ pé ó wà nílé ọkọ tó ń gbé àlè wálé báwo lọmọ gan ò ṣe ní ṣe àgbèrè ṣùgbọ́n tó bá nǹkan tó bá àwọn òbí míì àwọn ọmọ míì wà tó jẹ́ pé wọ́n ti yan ọmọdé tí ẹ̀ di tó jẹ́ pé wọ́n lè jí láàárọ̀ kùtùkùtù tó jẹ́ pé aṣọ tó dáa ni wọ́n á wọ̀ lọ́dọ̀ òbí wọn wọ́n á débì kan nísìnyí báyìí wọ́n á bọ́ aṣọ yẹn kúrò wọ́n á ṣèǹjẹ aṣọ mi. ọmọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kan rí ọmọ tó bá wọ aṣọ tí ò dáa ọlọ́pàá mú ọmọ yẹn wọ́n á nà á dáadáa ṣùgbọ́n báyìí wọ́n á ní kán fi wọ́n sílẹ̀ wọ́n á ní àṣà wọn ni kò dáa nǹkan burúkú ni òun ló dẹ̀ ń ba orílẹ̀-èdè jẹ́. tọ́ òun náà lẹ ti gbọ́ yẹn lẹ́nu àwọn èèyàn kí Ọlọ́run kó ṣàánú wa kí Ọlọ́run fún àwọn òbí tọ́ ní àwọn ọmọ wọn lẹ́yìn káwọn òbí náà máa gbìyànjú láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn kì í ṣe pé kọ́kọ́ bímọ ẹlòmíì àṣà bímọ bọ́mọ ṣe ń live kò mọ̀ ẹ jẹ́ ká máa tọ́jú àwọn ọmọ wa sódà wọn ò ní jẹ́ ìtìjú fún wa àti àwọn community wa ẹ ṣé o. Those are the point of view of everybody. We just urge the parents to take good care of their children. Take good care of your children, know their whereabouts, know what is going on with them. Always ask them questions.
take time to study them, to know what they are capable of, so that they will not be a disgrace to you and the society at large. Thanks for following us on Ilialayo TV. Till we meet again. Bye.